ìdí táwọn èèyàn fi ń pè fún ìyọnípò mínísítà abẹnú fún ètò ààbò ìyẹn Bello Matawalle. ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ti ń pè fún ìyọnípò mínísítà abẹnú fún ètò ààbò ní Nàìjíríà Bello Matawalle. ìdí abájọ ni wípé wọ́n ní Matawalle ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn jàǹdùkú agbébọn tó máa ń ṣọṣẹ́ lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. kódà àwọn kan tiẹ̀ sọ wípé kí Matawalle kó kọ̀wé kó sì fipò rẹ̀ sílẹ̀ kí ìjọba sì ṣèwádìí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. àmọ́ Matawalle ó ní àwọn tó ń fi ẹ̀sùn kan òun wọ́n mà ti tọwọ́ òṣèlú bọ ọ̀rọ̀ náà àti pé irọ́ ńlá lẹ́sùn tí wọ́n kà sóun lọ́rùn. ó ní ọjọ́ mà ti pẹ́ o táwọn kan lágbo òṣèlú tí wọ́n ti ń wá ìṣubú òun tí wọ́n ó máa sọ oríṣiríṣi nǹkan tó jẹ́ irọ́ nípa òun. ọ̀rọ̀ yìí ó mà ló mà tó jẹ jáde lẹ́yìn tí olùdámọ̀ràn Matawalle tẹ́lẹ̀ Musa Mohammed Kamarawa tó mà ṣe fídíò kan jáde nínú èyí tó ti fi ẹ̀sùn kàn án wípé ó máa ń fáwọn jàǹdùkú agbébọn lówó. kódà ó ní Matawalle ó tún ra ọkọ̀, ilé, nǹkan ọ̀sìn àtàwọn nǹkan míì fáwọn jàǹdùkú agbébọn. ìdí nìyí táwọn agbẹjọ́rò kan tí wọ́n fi ké pe mínísítà abẹnú fún ètò ààbò láti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ kí ìjọba lè ṣe ìwádìí rẹ̀. adarí àwọn amòfin náà Hamzat Nuru Dantani ó mà sọ fún àwọn oníròyìn wípé Matawalle ó ní láti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ káwọn agbófinró kí wọ́n sì fi ọ̀rọ̀ báyìí kí wọ́n fi wá lẹ́nu wò. tí kò bá sì ṣe eléyìí a ó gbé lọ sí ilé ẹjọ́ fúnra wa. ẹ̀wẹ̀ kọmíṣánná fún ètò ìròyìn nígbà tí Matawalle tó fi jẹ gómìnà ìpínlẹ̀ Zamfara Ibrahim Dozara ó mà sọ wípé ẹ̀sùn tí wọ́n fi kan Matawalle kì í mà ṣe tuntun rárá o. ó ti pẹ́ táwọn èèyàn ti máa ń sọ̀rọ̀ yìí látìgbà tí Matawalle tó ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn agbébọn ní ìpínlẹ̀ Zamfara kí àlàáfíà lè jọba níbẹ̀. Matawalle ń wá gbogbo ọ̀nà tí àlàáfíà fi lè jọba ní ìpínlẹ̀ Zamfara nígbà náà ni látàrí báwọn jàǹdùkú agbébọn bí wọ́n ṣe ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò. ẹ̀sùn tí wọ́n fi kan Matawalle kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá nítorí ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ ń làwọn èèyàn kan ó ní wọ́n ṣe ń sọ̀rọ̀ náà láti fi takò ó. ẹ̀rù ń bà wọ́n wípé ó lè ṣèwádìí wọn pẹ̀lú ipò tó wà ó sì lè fìyà jẹ wọn. Dozara òun ló sọ bẹ́ẹ̀. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní eyayorubaworld TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. a kú ìsinmi òní, ìsinmi aláyọ̀ òní yóò jẹ́ fẹ́mi àtiyín láṣẹ Èdùmàrè.